الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد بتيابا ìkàdé nínú tírà Zaad ní abala ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Hudaybiyyah ibi tí Ànábì sallallahu alayhi wa sallam tí àwọn kèfèrí Mákà tí wọ́n ti ní àsọyé lórí pé a ní bára wa jà. Ibẹ̀ náà ni ẹ bá kíkàdé àti débi tí Urwa bin Mas'ud tó wá bá Ànábì sallallahu alayhi wa sallam láti wá sọ fún Ànábì sallallahu alayhi wa sallam pé ká máa padà sí Medina, ká máa gbìyànjú àti ṣe umrah lọ́dún náà. Wọ́n tí Ànábì sallallahu alayhi wa sallam tó tún fìdí rẹ̀ múlẹ̀ fún pé òun àtàwọn sàábé òun àwọn ò bá ti ìjà wá kákà yọ̀ǹda fún kó ń ṣe umrah òun jẹ́ káwọn sì mọ́ padà sí ìlú Madina. Ọ̀rọ̀ yìí ni Ànábì sọ fún Urwa ọmọ Mas'ud tó fi dùgbùlù fa wallahi inni la ara wujuhan wa ara awbashan minan nas khaliqan أن يفروا ويدعوك وقال له أبو بكر Urwa ní ó fi Allah búra wípé àwọn ojú tí mò ń wò tí wọ́n rọ kiri ká rẹ̀ yìí, àwọn tó pè náwọn sáábé rẹ̀ yìí, tọ́rọ̀ mọ́ bá délẹ̀ ìjà mọ́ bá wá ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn Kùrẹ́ṣì Mákà, wọ́n mọ̀ yìnyánú wọ́n mọ̀ sálọ. Ọ̀rọ̀ yìí ló sọ, wọ́n ní faqala lahu Abu Bakr, wọ́n ní Abu Bakr wá sọ fún pé imsus badrullat ìgbẹ́nu ẹ̀sán bóyá kó lọ padà sí bí ó sáyín, kó lọ mọ́ fún omi tó tòrò sí lára, kó lọ mọ́ fún mu. Ó ní nahnu nafir anhu wa nada'uhu, àwa láíláí a lè sá lẹ́yìn Ànábì, a lè yínú tó bá dógun. Qala man dha, ọ̀rọ̀ wa ní ta ló sọ̀rọ̀ yẹn? Qalu Abu Bakr, àwọn yẹn dá lóhùn pé Abu Bakr ni o, a sì mara wọn tẹ́lẹ̀. Ọ̀rọ̀ ni mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀, tí ìwá sí pé mo rántí tàtẹ̀yìn wá wípé ó ní iyì kan lọ́dọ̀ mi, nígbà lẹ́nu jẹ́ mọ́ tí ń sì sí ọ. Ana wa ja'ala yukallimu nabiyya, sọ́rọ̀ wá tún bá Ànábì sallallahu alayhi wa sallam ó ń bá sọ̀rọ̀ lọ. Sọ́rọ̀ wájú Ànábì tó bá Ànábì sọ̀rọ̀, àwọn sàábé kan ọ̀rọ̀ kíkà Ànábì lọ́dọ̀ àti Ànábì pé jámọ́ gbọ́n tó ń sọ. Wọ́n ní wa kullama kallamahu akhadha bi lihyatihi, wọ́n ní gbogbo ìgbà tó wá ti ń bá Ànábì sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ yóò mọ̀ gbá Ànábì mú ní ìwọ̀n àgbà. Ní Urwa ọmọ Mas'ud yóò mọ̀ gbá Ànábì sallallahu alayhi wa sallam, yóò máa gbá mú ní irun àgbà. Wọ́n ní wal-Mughiratu bunu Shu'ba 'inda ra'si Nabi, ẹni tó dó gbágbá níbi apá orí Ànábì ìjọ náà, tó dó bí ọmọ ogun, bí guard, tọ́kùnrin bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ máa dì pẹ̀lú ẹ̀. Tó dó ìjọ náà ni Al-Mughira bunu Shu'ba, sàábé Ànábì dáadáa ni radiyallahu ta'ala anhu. Al-Mughira bunu Shu'ba gbajúmọ̀ dáadáa.
ọ̀nà wà máa àwọn saif ó mú ìdàdá ní jọ́nà wa alayhi al-mighfar ó sì ti wọ helmet ìní tó máa ń wọ̀ sórí tó máa fẹ́ jagun yẹn tí jẹ́ kí dà báyàn lórí yẹn ọ̀nà wa ó ti wọ̀ jọ́nà ọ̀nà fakullama ahwa urwatu ila lihiyati nabi tọ́rọ̀ bá ti ká ọrọ̀ wá lára tó fẹ́ súnmọ́ ànábì kó gbá nínú gbàmú kí ni mo gírọ́ máa ń ṣe ọ̀nà daraba yadahu bina'li sayf mo gírọ́ máa fi bàtà ìdáyẹ yóò máa fi gbọ́wọ́ rẹ̀ kó yóò fi tì kó pé gbọ́wọ́ rẹ̀ arákùnrin tó fi máa tì kó. قال أخر يدك عليهة رسول الله يعني بوا يكون بينه مع النبي بوا يكون بينه مع النبي أنا فرفع أروة رأسه ودي ستيجي كا أروة بوري سوكي تعالي تنبا وميدانوي وقال من ذا بتالي قالوا المغيرة بن شعبة أنا مغيرة بن شعبة توبا مطلع فقال أي غدر ó wá sọ̀rọ̀ kan tí ó gbé stáì àwọn kèfèrí nìyẹn wọ́n bá ń bá wọn mùsùlùmí lò ó wá sọ̀rọ̀ kan bí kí wọ́n fẹ́ sọ̀rọ̀ burúkú sí yẹn pé níwọ náà ìwọ́n tẹ́ pé ọ̀dàlẹ̀ ni ọ́ pé ó tí ì fi ìwọ ọ̀dàlẹ̀ rẹ̀ yẹn ó tí ì fi ilẹ̀ ni. Ọ̀nà wa kana al-Mughira sahiba qawmin fil jahiliya ọ̀nà tó ń sọ ni pé lásìkò jahiliya Mughira ọmọ Shu'ba ó bá wọn èèyàn kan rìn faqatalahum subhanallah ó wá pa wọn yẹn lásìkò jahiliya ó máa sìkò jahiliya ojú dúdú ọ̀yọ̀ máa ń sin yamayama játijàti ni sọ̀pọ̀lọpọ̀ kan sábẹ́ náà àwọn náà ó làkó níbi wàkíwà yẹn lásìkò jahiliya láti bẹ̀yẹn dáadáa lásìkò jahiliya ní ìgbà ìmọ̀ kan tí islam ò tí dé àbí tí yóò tí gba islam pàṣẹ ń sọ̀rọ̀ islam lónìí báyìí ó ń bẹ náà àwọn èèyàn tí wọ́n tí gba islam tó yẹ pé tó bá gba islam lọ́la tó bá rántí jàtijàti táwọn ṣe ṣáájú kan tó ṣe islam wọ́n sì mọ kánú ara wọn torí pé islam ló máa ń tún yàn ṣe islam ó máa ń tún yàn ṣe ó máa ń jẹ́ kí èèyàn rìn tọ́ islam yìí jẹ́ kí èèyàn ṣẹ̀ṣẹ̀ gbé islam perfect kò sí àbújá ìjẹkù kankan lára islam perfect ṣùgbọ́n àwọn tó jẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí ọjọ́ ìjẹkù lè wà lára mùsùlùmí ò pé kò sí mùsùlùmí kankan tó pé torí pé ọmọ ènìyàn ni mùsùlùmí lẹ́yìn gbogbo ọlọ́run bá gbọ́ ó tẹ̀lé súnà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó yín jàgò fáwọn nǹkan ìwọ̀ yóò sì tún níbi kan tí ó ti wọ́n sí ọlọ́run ṣùgbọ́n Islam gangan as a divine system it is perfect ó jẹ́ pé kò sófin Islam kankan tó ní àbújá ìjẹkù ẹ mú wá aspect òfin ààrẹ Islam nìkan sí kíníkan gíwọ́ kíníkan pa kíníkan tàbá farabalẹ̀ tàbá analysis rẹ̀ gbà pé it is a perfect system and that's the reason pé táyọ̀ fi parẹ́ ní Islam ó máa wúlò fáwùjọ Islam ò kì í gbó kì í tí Islam tí wàá gbó kò wúlò fásitì wa yàrá tó gbé Quran àti sunnah Nabi sallallahu alayhi wa sallam kan mọ̀nà méjì làwọn méjèèjì tó yẹ pé wọ́n mọ̀ bẹ títí láíláí they are everlasting olùdẹ́dà kò ṣe wá ní mùsùlùmí dáadáa anábì sì yẹ ká mọ̀ sallallahu alayhi wa sallam pé al-islamu yajubu ma qablahu pé tí wọ́n bá ti gba islam gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn ṣẹ̀ sẹ́yìn gbogbo játijàti tí èèyàn ti ṣe sẹ́yìn islam ó parẹ́ sọ̀rọ̀ tí ọrọ̀ wa ń sọ fún Mughira ọmọ Shu'ba náà ó kàn fẹ́ bututu ìrẹ̀wẹ̀sì ọkàn sọ́kàn Mughira ni kò ní point gbogbo tí yẹn bá rí ó dánwò kó tó di mùsùlùmí olùwẹ̀dẹ́dà ti sí kí ni ó ti fojú fòfò yóò tẹ́ bá ti ṣe ṣahada báyìí class
ìyẹn ti di èèyàn tuntun, ó ti di èèyàn mímọ́, ó ti di èèyàn tuntun, ó ti di èèyàn mímọ́. Báàlì ìyẹn wà ní Islam gan, ó ń dáwọn ẹ̀ṣẹ̀ kan, ijó tó bá tọrọ àforíjì tó sì pinnu pé òun ní padà sídìí ẹ̀ṣẹ̀ yẹn mọ́, alhamdulillah, tó pinnu pé òun ní padà síbẹ̀ mọ́ o, tí ó sì padà síbẹ̀ mọ́ o, olùdẹ́ láti forí ẹ̀ṣẹ̀ tó lọ sẹ́yìn yẹn ó ti fi jìn, abilọ́wà wa kó forí ẹ̀ṣẹ̀ wa jì wá. Wọ́n ní fún máa jẹ́ àfa aslam, ṣùgbọ́n tí ṣẹlẹ̀ tán lásìkò jahiliya ni Mughira padà wá gba Islam lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Kí Ànábì wá sọ fún? Ó fẹ́ ká dìbẹ̀ yẹn dáadáa. Kí Ànábì sọ fún Mughira wà tó gba Islam tán pẹ̀lú tó ti sẹ́sẹ́yìn. Faqala Nabi sallallahu alaihi wasallam. Ànábì ní sallallahu alaihi wasallam, ó ní amal Islam fa akbar. Islam tó ṣe ó gbà akọ̀bálù. Islam tó gbà yìí, èmi náà gba àwọn accept kò títí mùsùlùmí. Ó ní wa amal mal falasta minhu fi shay, falastu minhu fi shay. Ṣùgbọ́n àwọn owó olówó tó ti gbẹ́sẹ̀ lé, Allahu Akbar. Mi ò sọ pé ó ti free o. Áfíríkà débẹ̀rẹ̀ dáadáa. Ọ̀rọ̀ ilé wa muhimu jiddan jiddan ní báàbù at-tawbah. Tí bá wo ẹ̀ṣẹ̀ tó bá túbá, ló dẹ́dà yóò forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn. Inna Allaha yaghfiru dhunuba jami'an. Olúwa Allah ló máa ń forí ẹ̀ṣẹ̀, ó máa ń fi jìn gbogbo èèyàn. Tí bá sá ti túbá, tí bá ti túbá, ló dẹ́dà jalla subhana yóò forí ẹ̀ṣẹ̀ jìn. Ṣùgbọ́n níbi àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí èèyàn máa ń gbé bọ̀ tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ìwọ àwọn èèyàn kan. Ó ní ṣe pẹ̀lú ìwọ àwọn èèyàn kan, bí kéèyàn gbowó, kéèyàn jẹ dúkìá, kéèyàn jẹ mọ́lẹ̀. Dúkìá yẹn tó bá lọ túbá, ó gbọ́dọ̀ dá padà. Tánàbí sọ fún Mughira ọmọ Shu'ba ń bẹ níbí nìyẹn pé amal Islam fa aqbalu. Islam tó gbà mo gbà. Ó ní wa amal malu falastu minhu fi shay. Ṣùgbọ́n owó tó ń bẹ lọ́rùn rẹ̀ ọkàn mi ò, wá bó ṣe yanjú ẹ̀, wá bó ṣe yanjú ẹ̀. Sẹ́ni tó bá túbá, tó bá ní àwọn ìwọ oníwọ̀ lọ́rùn, kó yanjú ìwọ yẹn o, yanjú ìwọ yẹn o. Àwọn afọ́ sọ pé níbi títúbá, hákù méjì, ìwọ méjì ló máa ń rọ̀ mọ́. Wáyé pé hákù Olúwa Allah ni, Olúwa dẹ́dà ti foríjì. Ìṣẹ́bọ yẹn akọ Allah ni ẹbọ pé èyí gbọ́dọ̀ ṣẹbọ máa tí ẹ bá ti wá túbá kò bẹ̀ lọ́ forí jìyàn, ó ṣe zina, ó ṣe gbọ́ ṣàwọ̀. Ṣùgbọ́n tẹ́ pé akọ àdàmí, akọ ọmọnìyàn kan ó rọ̀ mọ́ tíyẹn ṣe tẹ́lẹ̀, àbí túbá tíyẹn fẹ́ túbá yẹn, ìyẹn gbọ́dọ̀ dá akọ yẹn, ìyẹn gbọ́dọ̀ dá padà ìwọ yẹn. Ó jẹ́ wo lówó mọ́lẹ̀ wá ló túbá, gbọ́dọ̀ dówó yẹn padà, wà ìlà túbá yẹn ò ní pé o. Bẹ̀rẹ̀ là kí ó ṣàánú wa. ثم إن عروة جعل يرمق أصحاب رسول الله صلى الله عليه وسلم بعينيه. So ní jókòó yẹn, Urwa sàn wo àwọn sàábí Ànábì, ó wù wọn lọ́tún, wù wọn lósì, irú àwọn èèyàn wí lélẹ́yìn. فوالله ما تنخم النبي صلى الله عليه وسلم نخامة إلا وقعت في كف رجل منهم. Ẹni tó gbé ìgbà wá ní pé mo fọ́lọ́n bá búra, táwọn bá ha kẹlẹ̀bẹ̀ báyìí, tó bá ní kó ń tú báyìí, àwọn sàbí ní ó fọwọ́ gbà á. Fadalaka biha jalidahu wa wajhahu. Sàbí tó bá fọwọ́ gbà yẹn yóò sì máa fi kẹlẹ̀bẹ̀ yẹn àbí tọ́ yẹn yóò fi máa ra ara rẹ̀. Látò lọ láàrin yẹn, àwọn olùmọ̀jẹ́ ká mọ̀ ní pé àwọn sàbí ń ṣiṣẹ́ sí yẹn jọ yẹn láti fi spite àwọn kèfèrí tó wà ń kalẹ̀ ni pé Ànábì wa yóò àwa nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ tó díye. Wọ́n ṣe ń tán ṣe yẹn láti fi ìfẹ́ wọn tán ní sí Ànábì sallallahu alaihi wasallam láti fi hàn ní. Wà ilá láwọn ààyè míì, àwọn ìjókòó míì tó yàtọ̀ sí yẹn, àwọn sàábì ò kìí ṣe bẹ́ẹ̀. Sálàyé mi yé.
láwọn ìjókòó mi tó yàtọ̀ sí yẹn àwọn sàábí ò kì í ṣe bẹ́ẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n ní ààyè maqamu pé a wà níbi tá ti ń sàsọyé pẹ̀lú àwọn ọ̀tá wa ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ kí àwọn ọ̀tá wa mọ̀ pé olórí wa yóò aṣegíní o a nífẹ̀ẹ́ rẹ̀ dénú àwọn olùmọ̀ sọ pé lára ìdí táwọn sàábí fi ń ṣe bẹ́ẹ̀ ń jọ náà nìyẹn wọ́n ní wa idha amarahum ibtadaru amrahum táwọn ìbá pa wọ́n láṣẹ kàgbóyá ẹ̀yẹ sàábí kíákíá ni wọ́n lọ ṣe wa idha tawadda táwọn ìbá ń ṣe àlùwàlá káàdù yaqtatiluna ala wudu'ihi aw ala wudu'ihi anyhow táwọn ìbá ń ṣe àlùwàlá sallallahu alayhi wa sallam àwọn sàábí wọn á fẹ́ máa jà torí pé àwọn làwọn ó gbomi fún àwọn làwọn máa bá ṣẹ́ omi sódíyé àwọn làwọn bá ṣẹ́ omi àwọn làwọn bá gbómi ẹ̀ dání pàmò ìjà nítorí ẹ̀ tálàbí bá ń sọ̀rọ̀ gbogbo àwọn sábẹ́ ó pa lọ́lọ́ ni wọ́n ìjà ọ̀rọ̀ gbà máa Ànábì sallallahu alayhi wa sallam lẹ́nu wọ́n ìjà ọ̀rọ̀ gbà mọ́ lẹ́nu wọ́n pa lọ́lọ́ oníwà máa yahuduna ilayhi nadhara ta'dhiman kódà àwọn sábẹ́ wọn èyí lè gbójú sókè báyìí láti máa wo Ànábì sallallahu alayhi wa sallam ta'dhiman lahu lẹ́ni tó ń bàbára Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam faraja urwatu ila ashabi urwa ọ̀pàdà lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ faqala aikom lẹ́yìn èèyàn mi ò wallahi laqad wafatu ala al-muluk pé oríṣiríṣi ọba mo ti dọ́dọ̀ wọn rí oríṣiríṣi ọba ayé ni mo ti dọ́dọ̀ rẹ̀ rí ala Kisra mo dọ́dọ̀ Kisra Persia rí wa Qaisar Rome mo dọ́dọ̀ rẹ̀ rí wa Najashi Habasha mo dọ́dọ̀ rẹ̀ rí wallah ma ra'aytu malikan mi ò rí ọba kan rí yu'adhimuhu ashabuhu ma yu'adhimu ashabu Muhammadan mi ò rí ọba kan rí táwọn èèyàn rẹ̀ máa ń pọ́n lé tó bí àwọn sàábí Ànábì ṣe ń pọ́n Muhammad sallallahu alayhi wa sallam ṣe ń pọ́n lé ó wá tuntun sọ ogun torí ọkùnrin tó wà mọ̀ tutọ́ wọ́n mọ̀ bá fọwọ́ gbà wọ́n fi mọ́ rárá tó bá pa wọ́n láṣẹ kan kíá ọmọ ti tẹ̀ láṣẹ rẹ̀ tó bá ń ṣàlọ̀ àlá báyìí tó fẹ́ ṣàlọ̀ àlá wọ́n mọ̀ wọ́n ìjà sí pípa ní ó bá gbé kí àlọ̀ àlá dání mọ̀ ni mi ò mọ̀ rírú tí ẹ̀ rí mi ò mọ̀ rírú tí wọ́n rí tó bá mọ̀ sọ̀rọ̀ báyìí gbogbo wọ́n mọ̀ pa lọ́lọ́mọ̀ ni wọ́n mọ̀ ní mọ̀ gbọ̀rọ̀ mọ́ lẹ́nu ohun kọ́nà àti gbójú sókè gan yóò lè fún wọn wọ́n ń ṣe gbogbo ẹ̀ lókọ́ fi ń gbọ́lá fún ànábì wọn Muhammad sallallahu alaihi wasallam tọ́ inú tó mú wá bá yín látọ̀dọ̀ ẹni pé kẹjẹ́ kò ń ṣe ìbúra òun bá ti jà wá káwọn sì padà lọ sílé ó ní faqbaluha bí a kẹ́ gbà á lọ́wọ́ rẹ̀ o a ní faqala rajulun min bani Kinana ẹnìkan bá dìde náà àwọn bani Kinana nìdáwóní àtihi faqalu gbá ẹjẹ́ lọ bá alọ́túnṣe kò lè ṣe umra sẹ́ wọ́n tàwọn sábẹ́ ẹ̀ ó lè ṣe umra ẹjẹ́ lọ bá kí n lọ bá sọ̀rọ̀ kó padà sílùú wọn faqalu ìtìhì wọ́n lọ bá so ó náà bá dìde pàlọ̀ bá Ànábì sallallahu alayhi wa sallam kí ló wá ṣẹlẹ̀ nígbà tó náà dọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ilé ni táàmà yẹ̀wò ní ìjókòó tó ń bọ̀ sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh